wọ́n sì dùn rí wọ́n sì dùn wò. Kiramakumullah. adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. lábẹ́ àṣẹ bàbá wa àlùfáà wa àgbà oko ọba gọ́yì lóko ọba yìí gbogbo àfáà tí ń bá wọ oko ọba bọ̀ yóò kí bàbá wa àsákáwí àfáà àgbà bí bàbá ọba endorse káàfáà ni ó sọ̀rọ̀ lóko ọba yìí kò sọ̀rọ̀ fúnra àfáà bẹ́ẹ̀. torí pé Ọlọ́run ní máa gbé ààyè kọ̀ọ̀kan láwọn èèyàn kọ̀ọ̀kan lọ́wọ́. Allah. ó gbé oko ọba yìí nípa ọ̀rọ̀ Islam ó gbé lé bàbá wa Sakawi lọ́wọ́. Kiramakumullah. wọn ò sì ṣe é rí fín. bàbá wa Sakawi gbogbo ìgbà a máa rí yín bá. Amina. a máa dé bá yín. Amina. ààyè tó sì da tá a ti máa bá yín náà lọ́lọ́run ó jẹ́ a máa bá yín. Àmín. mo kí yín púpọ̀ mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ lọ́tún lósì yín. Alhaji Abdulwazi tó pè wá a kí púpọ̀. bí n bá ní máa dákọ̀ àwọn ọmọ ìyá wa olórin Islam lẹ́yọ kọ̀ọ̀kan lọ́kùnrin àti lóbìnrin ọjọ́ lọ èmi sì ń lọ Ìlọrin mo kú òní Mùṣín ni mo wá bí wá sí alẹ́ tèmi ń bẹ ńlọrin. àmọ́ bí n bá ti gbé lọ́dọ̀ eléri yín ẹ̀yin náà mi eléri yín láàrin ara yín mo gbé kíkí yín látọ̀dọ̀ eléri yín láàrin ara yín ọlọ́mọ fọjọ́ yín. Amina. mo bọ́ sọ́dọ̀ àwọn obìnrin náà wọ́n pọ̀ dáadáa ń dàkọ ẹnìkan tí ó fi jẹ́ pé mo kí gbogbo yín pátá òun náà ni Bàrí ti dé àwọn ìyá wa artist àwọn actress àwọn náà bẹ́ẹ̀ ń jòkó bí àwọn àyọ̀ká ìyá àjẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo yín ni mo kí o. à ń retí àwọn kan à ń retí àwọn èèyàn bẹ́ẹ̀ jòkó àáfà wàlí láfi commander in chief president àwọn àáfà lọ́dọ̀ pàṣọ president wọn ní jòkó yìí vice president òun náà bẹ́ẹ̀ jòkó dógó ọlọ́run lòun òun náà nù ní ẹ ti rí dógó nù ìmáàmù pàṣọ nù. gbogbo wa la wa wọn bẹ lórí láyìn báwọn gbogbo yín la kí pé ahlan wa sahlan wa marhaban bikum àwa kí gbogbo àwọn Buhari ló tiẹ̀ ti dé kíní tiẹ̀ wà ń bẹ̀ bàbá ń wákàtí ẹ̀ ń bẹ̀ ń bẹ̀ kíní àrólé Sango tiẹ̀ wà ń bẹ̀ àwọn nù lẹ́yìn o gbogbo yín la kí o. ọ̀rọ̀ tí mo fi ẹ̀ mú lọ lé gbogbo ẹni tó bá fàyàn sókè báyìí láyé aláwìyé gbogbo ẹni bá fàyàn sókè báyìí tẹ́ni ní gòkè ẹ̀dìmọ́wọ́ o tẹ́ni ní gòkè tẹ́ni ní bá gòkè tán tí n bá wá ń lọ wá gbogbo ọ̀nà bẹ́ni tó fà ń gòkè ò ṣe ní rúgbó mọ́ ẹ lọ́ mọ̀ ayé rẹ̀ ò lè dá àlè kí á mọ̀ rẹ̀ ò sì ní sunwọ̀n ẹni inú wa sì ti ń ṣe fún yín ẹ̀yin lè ń fara yín lọ́wọ́ ọ̀ya kọrin díẹ̀ wọ́n fẹ́ sinmi ọ̀ǹtàn náà nù sọ̀rọ̀ díẹ̀ kí n tó sọ̀rọ̀ ọ̀ǹtàn náà rẹ̀ nù ìjọ tẹ́ni ọ̀ǹtàn náà ní bá ti ń múra àti máa fẹnu pa náà tiẹ̀ pé ayé ọmọ tó bá bí òsì ní dùn torí ẹ̀yin tẹ̀ máa fara yín tẹ̀tẹ̀ láàrin ara yín ọlọ́jẹ̀ wí kan nú ẹ̀ kí n gbọ́. لا تشكوا إلى غير الله. bàbá wa Sakawi la tashku ila ghayrillah má kí bó sí lọ́dọ̀ ẹlòmíì mọ́
ahlan wa sahlan ahlan wa sahlan. má kí bò sí lọ́ọ̀dọ̀ ẹlòmíì mọ́ kí ló ń wá káàkiri aláwìyé lágbájá ọkọ̀ọ́lé ọ̀dọ̀ ọlọ́run ló wà lágbájá ọlọ́ọ̀ bá wọn sílé ni wọn ò ní bá a sí kankan tí èkó láyé ọ̀dọ̀ ọlọ́run ló wà. wallahu huwa kashiful bala'i. gbogbo àdánwò ọlọ́run tí mo ẹbẹ lára ẹ̀dá ta ló lè pé ó kú oògùn ọ̀ràn ọlọ́run ní kashiful bala bàbá wa Sakawi ọlọ́run ní kashiful bala àdánwò tí ń bẹ lára ẹ̀dá ọlọ́run ní ká kú. nidauka. à ń pa ọlọ́run pé mo fẹ́ kọ́lé. waduauka. àwọn àdúrà tó ń ṣe ya Satar ya Hayyu ya Qayyum ya Razzaq òun ṣe. watadarruka. gbogbo pápá fúru rẹ tó ń bá òfò ọlọ́run báyìí ọlọ́run ń wò farabalẹ̀ àfàmà akramakallah. ọlọ́run ń wò. wajibu alayka lillahi. kó o rùkú kó o ferí kanlẹ̀ kó o mú tẹ̀sùbà kó o máa pe ọlọ́run wajibun alayk dandan ni fún ọtọrọ ọlẹ́lòmí ọlọ́run nìkan ló ní gbogbo kíní pàǹdùkú sì tí wọ́n kó lè yín lọ́wọ́ tẹ́tọ́ abákírun tán tẹ́tọ́ lọ́ọ́ máa fẹsẹ̀ kan lẹ́ẹ̀mẹ́ta eré yín lọ́ọ́ dàrú eré yín yí ni gbogbo tí wọ́n papọ̀ tán lọ́ọ́ fẹsẹ̀ kan lẹ́ẹ̀mẹ́ta báyìí ẹ̀yìn fẹsẹ̀ kan lẹ́ẹ̀mẹ́rin Ronaldo fẹsẹ̀ kan kíní kankan wo owó tí ń bẹ lọ́wọ́ wọn ni kí wọ́n fẹsẹ̀ kan ṣe Ronaldinho abẹ́ẹ̀ ti ń pè yí Messi. òun kọ́ ó tún kù kan ro àti ó ti ro òun bẹ̀rẹ̀ ó kọ rẹ̀ Ronaldinho. ó tún kù kan Ronaldo. sí ẹsẹ̀ òun sí Ronaldo àbíkílẹ̀ ń pè sọ́ọ̀sì ẹgbẹ́ ògbóni ni sọ́ọ̀sì ẹgbẹ́ awo ni wo owó tó ó lè tọ́jú Nàìjíríà fọdún mẹ́rin tóun nìkan sì ń di igi ta ló máa pè Allah ẹ̀yin olórin ẹni ọ̀gá nù yín ò ní kankan tí wọ́n ń ṣe ọlọ́run ni wọ́n pè ẹni ó ní láárínú ẹ̀yin tẹ̀ ń kọrin kò ní kankan tí ń ṣe ọlọ́run ní ń pè pọ́n bá ń pè ọlọ́run ìwọ náà bọ̀ sójú ọ̀nà fẹ̀ ardullah wasa ilé ọlọ́run fẹ̀ bàbá wa Sakawi gẹ́gẹ́ bí n tẹ́ kọ́ wa là ń ké ni ilé ọlọ́run fẹ̀ kí ló wí. li'anna Allah ta'ala. ẹ dákun ẹ̀yin elétò yìí o àwọn tá a bá pọ̀ àpò wọn ẹ kó wọn wájú wa ní kéde kí wọn lọ kiri má bẹ tẹ́ǹtì ń bẹ̀ ń a pọ̀ àpò yín ọlọ́run náà ló ní ká gba owó lọ́wọ́ yín ọlọ́run ló wí bẹ́ẹ̀ kì í ṣe pé àrànjú wá dọ̀ yín ìyá yín tí mo wá oko ọba tí mo wá yìí èmi ọmọ Musa n ò sí nu aliganu sí iná. li'anna Allah ta'ala. owó ni wọ́n gbé mi wáyìn láti Ìlọrin ń ọ̀gánu wá o. ẹ dákun ó kù ìṣẹ́jú méjìlá tí mo fẹ́ lò ẹ dákun. Alhaji Abdulwasi tó pè wá lónìí ń bọ̀ lọ́wọ́ òun dà Abdulwasi dà ẹ bá ń pè òun dà Abdulwasi ni lọ gbé sí àkànjò kó wájú mi báyìí. Pàṣọ dé o yọ máa bọ̀ bí àkọ́bí màláìka. Ọlọ́run tí máa ń ṣe nǹkan Ọlọ́run ṣàgbé ayé lé ọ lọ́wọ́ dé. bọ́bá fọwọ́ lu erí lẹ́ẹ̀mẹ́ta wájú mi yà yín léṣe gbogbo ayé ò tún máa gbà á ní ẹ̀mẹ́ta wọ́n máa fọwọ́ lu erí. Ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ má torí pàṣọ da fúláwà àti wájú àwọn àfáànù kí ló dé yéé ṣe. Ọmọ wa ni ẹ̀gbọ́n tiẹ̀ ni ọmọ wa àmọ́ ọmọ àlùbáríkà ni wọ́n máa lé ọ ní wọn ò ní bá ọ. Kí bàbá wa Sakawi nù ìmáàmù àgbà ní gbogbo àdúgbò yìí. Bàbá Sakawi ti ṣàdúrà fún ọ parí
ó sì máa aṣọ tó yẹ bì kan bí bá ń lọ wá sí ọmọ ọ̀rọ̀ aṣọ tí ó wọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bùn ọlọ́sọ tèmi bá wọ̀ ọba làásì àǹgá àmọ́ bí títí máa rí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí gan ọlọ́run gan lóye ìṣòkòtò tóun bá wọ̀ ọba làásì tèmi ni ọ̀wá balance àga. jàmẹ́ ẹ̀dágbọ́n ní Allahu Akbar. Allahu Akbar. n ọ̀rẹ́ ni wí bẹ́ẹ̀ fọlọ́run dáadáa. Allahu Akbar. ẹ̀dágbọ́n wí lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. gbogbo ọ̀nà ní Pasuma máa fi hàn ayé pé òun dúpẹ́ fọlọ́run ń bọ̀ wá sí ó tún wá máa wọn mẹ́ ẹ̀dá ní ẹ̀ka lọ gbọ́rọ̀ ọlọ́run kọ́ máa ṣe pé tèmi yìí nìkan lẹ́ẹ̀mọ́ gbọ́n gbogbo gbà. àṣekó jòkó ìmọ̀ dagboru ni àṣekó jòkó tán mọ́mọ́ Wàsílà ọmọ mi ní dáadáa òun ló kí mi yìí lẹ́ẹ̀kan hùn gbogbo wọn ni mọ́mọ́ how are you ọ̀rẹ́ ilé ibẹ̀ kẹ́ bá bà àwọn àbúrò ẹ̀ nù. bàbá ẹ̀gbọ́n yín là wá. mo fẹ́ kó jòkó tán dáadáa inú gbogbo ẹni táwọn àbí ló dùn gbà pàṣẹ dé o ọlọ́run tà sá àwọn ọmọ tèmi náà lọ́ máa rí nínú o. Àmín. aláwìyé anabi Zakariya ńgbà tí ń tọrọ ọmọ mo fẹ́ kí wájú pàṣẹ ó kílíà náà ẹ dákun ẹ filẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ wájú pàṣẹ ẹ dákun ẹ filẹ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ wájú Pasuma ẹ dákun ẹ fún wa ṣẹ́jú márùn ẹ dákun. n ò sọ yọ da gboru ni Alhaji Alabi Pasuma dákun máa wò mí báyìí ẹ fún aláyè díẹ̀ tó rọ Ọlọ́run ẹ dákun bá ń tọrọ ọmọ ẹja tọrọ èyí tó wù wá aláwìyé mọ̀wálà Nabi Zakariya anabi Zakariya ọ tọrọ ọmọ títí Ọlọ́run ò tí ì dá lóhùn ńgbà wa dọmọ ọgọ́fà ọdún which is 120 years Ọlọ́run ni wọ́n wàá bùn ọ lọ́mọ Ishau òun níyàwó anabi Zakariya ó ti lògbó gbogbo àyà ti kò sí kankan mọ́ Ọlọ́run wa ní nǹkan mẹ́ta ni mo wò mọ́ wọn la àtọkọ àtìyàwó ni mi dá padà léèdì tí ọmọ wùyàn ní tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ọ wá ní wọ Ọlọ́run bọ́ọ̀ bá bùn mí lọ́mọ wò ó ní wa inni khiftul mawaliya min wara'i wa kanat imra'ati akiran àmọ́ wọ Ọlọ́run fahabuli min ladunka waliyan ẹ wọ gan má lọ bẹ ó ní wọ Ọlọ́run bọ́ọ̀bà wa bùn mí lọ́mọ náà mọ́dọ̀mọ́ gọ́fà ọdún 120 years ọwọ́ àlọ́ gbàdúrà mi bọ́ọ̀bà wa bùn mí lọ́mọ náà dákun waliyan ayọ̀ ọmọ ni ó bùn mí ọmọ tá a rí tinú máa dùn ó tún ní rọ̀bíyán tá a rí tinú máa dùn ẹ ò gba Pasuma dé inú gbogbo wọn sì dùn kálukú kẹnu aṣọ látẹ̀ka lẹ́yìn bẹ́ẹ̀ wọn ni àmọ́ ń gbọ́ ọyọ wọn kó ẹnu bọ́ta nù báàgì ni Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ Pasuma èèyàn wá ní rí bó ti rí ọ̀tá ọ̀pọ̀ ọ̀wà wà kíáfù ẹ̀ gbọ́n kan ni àfààní onílámà àfàòtú wàlám àkìdí àlà àhàdín arahtu nafsi min hamil adawati. لما عفوت ولم أحقد على أحد. aláwìyé àfàànílámà àfàòtú nígbà mọ̀ mọ́jú kú nígbà mọ̀ yọnu sí. ولم أحقد على أحد. Jama Abdulwasi lóko ọba ó ní wàlámù àhàkídí alá àhàdín ìdí ẹnìkan mọ́nú ìrí tẹnìkan rò èmi ń bá tèmi lọ ní èmi àfa kí ló kàn mí pẹ̀lú pé nù rí odùn sí tèmi sánmà wọn ti ń pín ọyàn tiẹ̀ fún ọyàn tèmi fún mi bọ́bá ṣe gbọ́dọ̀ mi ló ti jẹ́ èèyàn ọ jẹ kọ̀sọ́gbọ́n tó lè dá ó lè gbàbọ̀ mí jẹ́ èèyàn ọba ìpè lọ́ndà mi lọ́lọ́run ló ti jẹ́ èèyàn bọ́bá ìpè lọ́dọ̀ mi ló ti gòkè ọ̀rọ̀ gbọ́n dá ọ̀dọ̀ mi ló ti gòkè. لما
Ọlọ́run ni máa pín. عفوت ولم أحقد على أحد Lílábí onígbà mọ mójú kú o wàlám àkídé àlà àhàdé ń ò di ẹnìkan kan sínú. Ẹ̀rù ọ̀tá ọ̀bà mi ń ò di nǹkan kan mọ́kùn. Mo gbájúmọ́ sẹ́ tèmi ìní ń ṣe lọ. Iṣẹ́ ajé mi òun ni mo fèsì wàlám àkídé àlà àhàdé ń ò rí tẹnìkan rò. أرحت نفسي من هم العداوات أرعت نفسي من هم العداوات أرحت نفسي من هم العداوات alájàlá yìí Pasuma onígbà ń wò di ẹnìkan mọ́nú tí ìrí tẹnìkan rò tí n sì sáré kọ́ bàjẹ́ fẹ́ nìkan definitely bẹ́ẹ̀ bá sáré kọ́ bàjẹ́ fún mi táwọn àtìrandínà rẹ̀ ọ́ bàjẹ́ torí pé Ọlọ́run ọba kì í ṣe kà ẹ̀yin tẹ́ jókòó wọ̀nyí àwọn aṣáájú yẹn mọ̀ wọ́n láṣáájú bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n láṣáájú ẹgbàá gbèjé ń bọ̀ lẹ́yìn wọn ò ní gbẹ̀yìn náà láṣáájú ọ̀rọ̀ Ọlọ́run nu ó nígbà mọ mójú kú òtí tèmi ẹ̀yìn rí tẹnìkan rò لما aláhàtú nàfsí ó ní mo wá fẹ́ mi nísìnyí mina hamila adawati níbi ìbànújẹ́ ọ̀tá pé lágbájá tó nǹkan ní sèmi mo rí lójú oorun mina hamila adawati ìbànújẹ́ ọ̀tá ìwìnkùn ọ̀tá mo lọ́nu ẹ̀ kí ló wá wí. الناس داعون olùwà ẹni ọ̀háyí àdúwì ẹ̀ńdàrúyàtì lẹ́àdífà ṣàrà àníbẹ̀ tàhíyàtì. إني أحيي عدوي عند رؤيته ẹgbọ́n nǹkan pàtó ọ ni ìní èmi àfa أحيي عدوي ìmọ̀ kí ọ̀tá mi. عند رؤيته gbogbo ibi yòówù tí mo ti lè pàdé oníkèéta mi ń kì salamu aleykum. mi bá pàdé ẹni tí ń gàn mí tí wọ́n ń sọ fún mi pé ń gàn mí ó ní kì salamu aleykum. ẹ káàárọ̀ o mama Shakira ẹ káàárọ̀ o dadi Shakira mo sì mọ̀ pé ó ń kééta mi ni mo mọ̀ pé ń gàn mí. kí lèmi àmọ́ dúpẹ́ sí ọgọ́rùn èèyàn ló tẹ̀lé mi lẹ́yìn yìí wo owó tiẹ̀. ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé mi ṣé mo lágbára àti kọ̀mándì yín ebí Ọlọ́run ló tẹ̀rí yín bá fún mi. ẹnuwa ní ọ̀háyí àdúwì ẹ̀ńdàrú yàtì yìí ń bá rí yàn o ọ̀tá mi kì í. لأدفع شر ẹ̀ńdàrú yàtì yìí tí n bá ti rí yín kì í. kíkí tí ń kí n lẹ́àdífà ṣàrà àní bẹ̀ tàhíyàtì. لأدفع شر عني بالتحيات kíkí tí ń kí n tó jókòó lẹ́àdífà ṣàrà àní ó lè láburú tí ó bẹ àwọn kan sí mi àmọ́ yẹ máa wò pé èmi ò dá lóhùn nídé yìí máa kí mi àmì àjẹ ń orí tiẹ̀ rò yìí máa kí mi kò ní ra burú òun ṣe àwọn afáàmọ́ ọ̀rọ̀ sọ púpọ̀ Alájà Làbí Pasuma bọ́n bá ń lọ ẹ̀yìn ni kí wọ́n máa wò má wò wájú ó ti parí àdìtú ọ̀rọ̀ nù ni bọ́n bá ti ń lọ báyìí ẹ̀yìn ni wọ́n máa wò báyìí má wò wájú ọmọ àdàmọ̀ burú púpọ̀ wọ́n ní ẹ wò yàn bá sọ̀rẹ́ ní ti ń bẹ lábẹ́ ìkànnà ojú tẹni tí ń yìnbọn lójú ogun lọ tí n bá ń bá yàn sọ̀rẹ́ tí ọba fọjọ́ ọjà lẹ̀ tí ẹ ọba àfọjọ́ ọjà pamọ́ ni gbogbo nǹkan náà ká sọ fún yàn bíyàwó ti dánú ilé tóun àwọn obìnrin wọn ti dánú ilé tóun máa fura bọ́ọ̀ bá rí tó kó gbogbo ẹ̀ jáde ń bí inú apó tí wọ́n kó sí tó kó lé ọ lérí báyìí pé aláyí ìwé ilẹ̀ tẹ rasọ́nà márọ̀kọ́ ń bọ̀lẹ̀ fi sí máa pé èmi náà tiẹ̀ mọ bí mo kó sí. إني أحيي عدوي عند رؤيتي لأدفع شر عني بالتحيات. àfọ ọlọ́jẹ̀ Ọlọ́run ni ọmọ wa máa wá nǹkan mi mọ́. أنا الجواد kí ló bùnmi tó ń sakọ èmi Ọlọ́run lọ́bọ ọlọ́rẹ̀. ومن مثلي ẹnu ká wá tọrẹ ta lọ́jọ́ èmi Ọlọ́run. وأجود على العاصين. èmi Ọlọ́run bàbá wa Sàgáwí mọ tọrẹ títí ẹni tí ń sẹ̀mí ń sì ń ta lọ́rẹ̀ ń ta lọ́rẹ̀ aṣẹ́wó nù hòtẹ́ẹ̀lì ń sì ń bẹ lọ́hùn Ọlọ́run jẹ́ ń ta lónìí o ọbẹ̀ sẹ̀mí nípa èmi náà ló tún wá bẹ̀ Ọlọ́run God make you bring as well make customer make them come today o Ọlọ́run lọ́dà wọ́n kọ́ ọ̀mù èèyàn bíi márùn lórí òun nìkan ọwọ́ adá ṣùgbọ́n àwọn àǹsí báyìí wọ́n pe na wetin happen ó ní cause today market na bad
وأنا الكريم èmi ọlọ́run anali karimu èmi ọlọ́run anali karimu èmi gan lọ́ba àpọ́nlé. ومن الكرم ẹni tí ń sì pọ́nlé ọ̀dọ̀ mi lèmi tí ń fún un lápọ́nlé. ẹ wo nǹkan ẹ wo gbogbo ẹni tí ń dé látàárọ̀ ẹ ò gba Pasuma dé. èmi lèmi dọ́bù ẹ̀ fẹ́lòmí wọ́n ọ̀ra fẹ́lòmí ní tásẹ́rẹ́ yóò wọlé yóò kí wa ò bá òní rosco yóò sì lọ́ọ́ jòkó ẹ. ẹlòmí yóò sì dé èèyàn bíi mẹ́ta ọlọ́ọ̀ kóhun èèyàn bíi mẹ́ta náà wọ́n lọ kí ẹ̀ka ọ̀sà tọ́ àfìgbà tá a lé wọn kó òun wájú ẹ̀ because everybody want to see him. olórin sì ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó dé àmọ́ lọ́hùn ní pin mo ti sọ fún yín jọ kan tá à ń bẹ ní mo ṣe tá a lọ sí wáàsí fún mọ̀lẹ́bẹ̀ bá fẹ́ mà sírí Pasuma ìyá rẹ̀ la sírí ẹ̀ ọ tọ́jú ìyá débi pé ìyá ṣàdúrà ìyá ni ó ṣe àdúrà fáá títí bọ́ bá ti tọ́jú ìyá rẹ̀ ayé rẹ̀ ó dà àmọ́ tó bá tọ́jú ìyá rẹ̀ ayé rẹ̀ ò ní dá àwọn ọmọ rẹ̀ ó dájú rẹ̀ ọlọ́run sì ní bẹ́ẹ̀ bá tọ́jú wọn equally ó gbọ́dọ̀ tọ́jú ìyá ju bàbá lọ bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ lèmi ọlọ́run ní tí n bá ń bẹ láàrin bàbá rẹ̀ àti ìyá rẹ̀ má dá sí. ó fún bàbá 100,000 ìyá náà 100,000 ẹ lọ bí àwọn afáàtẹ bá rí bọ́ bá tọ́jú ọ̀kan jù kan lọ́nu wọn tó fi kan lẹ̀ tó ń tọ́jú ọ̀kan ní ti pé ọmọ pàdé ìbínú ọlọ́run jọ́ àlùkìyà má kò sí. bọ́lọ́run ti ṣe nù. Anali mutafadilu. èmi ọlọ́run èmi lọ́bọ ọlọ́lá gbogbo ọlá àti yín bọ́ lọ́wọ́ yín jọ kan tèmi ọlọ́run ò ní bọ́ tàbí ọlá bọ́ ti Sàràkí bọ́ gbogbo àwọn olówó wọn ni ọlá wọn bọ́ ń bọ̀ wá bọ́ lọ́wọ́ èmi àtiwọ́ náà ìjọ kan náà ni àwẹ̀ kan bọ̀ àní sínbẹ̀ mọ́ àwọn kan sínbi eléyìí àwọn kan gbàwẹ̀ lọ́wọ́ nísìn ìsínú tó ní ìkò ní sí inú sàárè ni ó ti sí àwọn kan ó sì jẹ́ sàárì yọ lọ gbàwẹ̀ nù sàárè tó gbàwẹ̀ fi pé bí ó ti máa lọ́nu àṣẹntì bá wà ń bẹ nínú ayé tí ọba bá wà gbàwẹ̀ tó ń jókòó mùsùlùmí ọlọ́run ní sọ fún irú ẹ̀yin bẹ́ẹ̀ pé kò ní yẹ yín. Ana rabbukum hayyo. wọ́n ló kí lóko rẹ̀ òní Najimudini ọwọ́ abú gbogbo àwọn òun wá jẹ́ gíríìnì ọlọ́run ní kàyé ọ́. Anali mutafadilu. lọ́sàn-án gẹ́gẹ́ Ramadana wọ́n lóko rẹ̀ ti jẹ́ òní Basirudini gbogbo tí ò ní díìnì inú ó tún lọ wọ́ọ̀kù díìnì sí Basirudini. àwa ń bá wa sọ̀rọ̀ àwa ń gbé sásùnmọ́ òun náà mo ti gbọ́ ohun tó wí mo ti gbọ́ ọlọ́ọ̀pọ̀ mi kẹ́mú ọlọ́run jẹ́ ọmọ mùsùlùmí mẹ́sẹ̀gì ọlọ́run ni ó ní kò ní yẹ yín. Anali mutafadilu. alẹ́ mi lọ́lọ́lá. Wa minni fadilu. ọ̀dọ̀ mi lọ́lá ti wá. Ana rabbukum hayyo. èmi lọ́lá wọn ọba yín ní kú. èmi ń bọ̀ àìdàkéwù nù. Akramakallah. owó wàhálà tá a ṣe ká tó máa kéwù ni. ẹlòmíì tún wá kéétì ẹ ọlọ́wọ́n ọgbà fún kò pé dá sọ̀rọ̀ wọn ò fọ̀rọ̀ lọ. lákùnjá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá a fẹ́ ṣe wáàsí fún yàrá náà gan nísìnyí àwọn ò ní di wáàsí púpọ̀. nígbà tí tọ̀hún dà ó ti sá lọ onígbà tí rọ sàlátù wọn ha bí ibà kánbẹ̀ òun nísìnyí orí pé tí ń wọ̀ wọ́n la ni wọ́n ti ń mìíràn wọn ò wá wáàsí. àmọ́kájí ṣe owó tiwa tá a gbà lọ́wọ́ wọn torí jọ́ àlìkíyàmọ́ pẹ̀lú gbogbo èyí tí ń ṣe yìí omi ti ń wọrùn aago kan pé alágbọ̀n ẹni wọn máa pa àwọn olórin lẹ́yọ kọ̀ọ̀kan bí n bá sọ máìkì ilé ọ̀wá gbà eré ẹ̀ tó yí. Lámùtù àbàdà. èmi ọlọ́run bàbá wa Sàkáwí èmi ọlọ́run ẹlẹ́gbọ̀n ẹni tí máa ń bẹ yàyín tó bá já láwẹ̀ kó ní Allahu Akbar. Allahu Akbar. èmi ọlọ́run aláwìyé èmi ò ní kú èmi ọlọ́run. Àní àmùtù alayka bi quwwatin. agbára tó o níhun ìwọ kó o ní èmi ọlọ́run mo fún ọ lágbára. Fakumta. bọ́ ọ bá fẹ́ dúró fakumta ó sì ń dúró báyìí. Wakọ̀ àdìta. bọ́ ọ bá fẹ́ jókòó ó sì lọ́ọ̀lẹ̀ ó sì jókòó. Wasahabuta. bọ́ ọ bá fẹ́ múfù ó sì múfù báyìí èmi ọlọ́run ní bẹ́ẹ̀ nú ara rẹ̀. Warajata. bọ́ ọ bá lọ bìkan tó bá tún fẹ́ dé ó tún ní ó yẹ ká ti máa lọlé èyí tá a ṣe yàn yín náà tó yá máa lọlé rajata ó tún darí lọlé èmi ní bẹ́ẹ̀ nú ara rẹ̀. Wà fi fadìlì ìṣta. pẹ̀lú ọlá èmi ọlọ́run ẹ̀ṣà
ló fi ń sẹ̀mí ẹ̀mí tẹ̀yìn kàkún àwọn ọmọ yàrá kan bẹ lẹ́yìn bẹ́ẹ̀ òun nísìn àwọn náà bẹ láàrin wa gbogbo nǹkan wọn ní instrument tí wọ́n fi yínra wọn lọ́rùn bẹ akékan bẹ kò jù báyìí lọ láwọn mẹlẹ́rì ibú ọmọ ni wọ́n bẹ lẹ́yìn yàrá yìí nísìn wọ́n sì níbọn animal àtúnṣe la tó bá lọ belong ni I belong yẹ ló fi ṣí mi ò ká ló belong ni màá ti túnṣe lára àwọn náà bẹ láàrin wa níyà yìí wà láyé lórí ibú ni. wà á ń tàn sani. La ilaha illallah ẹ̀mí arruh yas'alunaka anir-ruh kul arruh min amri rabbi la ilaha illallah ìwà nàbí wọ́n bọ̀ wá bí ọ nípa soul ẹ̀mí kul ẹ bá dọ́dọ̀ rẹ sọ fún wọn pé arruh min amri rabbi. ẹ̀mí tẹ wá béèrè ni ìmọ̀ ń pẹ́ o min amri rabbi ọlọ́run òun tó dẹ̀mí náà lọ́mọ gbogbo alájókòó yẹ ẹ̀mí bẹnu ara wa ọwọ́ akú yálà ya dókítà tí ó sọ pé ibi báyìí lọ wa dókítà kan ò lè sọgbà tẹ́ kú láyé ntọ́kàn lè sọ ni pé within 1 week ẹ lè kú àmọ́ pé jọ́ báyìí lẹ́kùn kò sí torí bọ́lá òun ló ní nǹkan ẹ̀ bẹ́ẹ̀ náà lóorun aago 9:30 ni mo bọ́ sí rí bẹ́ẹ̀d wọn ò bí olúwẹ̀dá tí ó sọ pé iye táìmù báyìí ni mo wá sùn lọ kò sólúwẹ̀ láyé àwọn kankan tó lọ́hùn fi jù wá lọ tó pọ̀ bàbá tí wàá gbà fọlọ́hún wọn náà ti mọ̀ bó ti bá ọlọ́hún ebi gbogbo tọ́lọ́hún ní àmọ́ ṣe là ń ṣe ìyàwó yín tó yín sáà gbọ́ ni nínú àwẹ̀ yìí ní sàwọn míì tún ṣe sí nánú àwẹ̀ yìí 30 ọjọ́ péré bó o làyà òun ti tó tọ́ lọ mú kásẹ̀tì pàṣọ ọwọ́ kìbọ̀ kínní kínní tó gbé kan sẹ́yìn yìí onílàlẹ̀ ọlọ́run ló tẹ̀ ní nínú Ramadan ọ̀wọ̀ náà. wà á ń tàn sani. kò gbọdọ̀ rẹ ni tó ní àyà ẹ̀mẹ́ta wọn ní ayọ̀nu ó lò sí ọmọ ẹ̀márùn ní ọ̀yọ́ kí ló dé wọ́n yẹ ṣe yín ni ẹja sáré kí lè wí ọlọ́run ó lò sí ọmọ gbogbo lápùjẹ ìsàdúrà ó tó àlọ́ lọ́rùn.